ṣe rí arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó rẹ́ǹtì ilé ó gbalé lọ́wọ́ bàbá láńlọ́ọ̀dù kan ní Ìkòròdú ń bẹ̀rù náà ló ti ṣẹlẹ̀. nígbà tó gbalé tán ó ti ń gbébẹ̀ fún àìmọye ọdún bíi 16-15 years ago. arákùnrin yìí kò ní tẹ̀síwájú kò ní lọ síwájú wọ́n kàn tálákà mọ́nú ilé ọ̀hún ni débi wípé ó wá jẹ bàbá onílé ní owó ilé ọdún 2 àbọ̀. bàbá láńlọ́ọ̀dù yìí jẹ́ èèyàn kan tó ní sùúrù ó ní sùúrù fún títí débi pé ó rò wípé yóò rí owó ilé yìí san kíákíá ṣùgbọ́n arákùnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò rówó ilé san ni bàbá bá fún ní ìgbà pé ara o nígbà tó ti rówó ilé san tí ò sì sí àfojúsùn kan wípé bóyá òun rí owó yìí nígbà báyìí láti san yóò dáa kó o fi lé èmi lẹ̀. gbà tí àwọn bàbá onílé sọ báyìí fárákùnrin arákùnrin ṣáà ń ké gbàjarè kákàkiri ní Ìkòròdú ńbẹ náà ló bá lọ bá afá ẹjọ́ ẹ dákun ẹ bá ń bẹ bàbá láńlọ́ọ̀dù. afá àbájọ yẹ wípé èmi ò ní ẹ̀bẹ̀ kankan tí n fẹ́ bẹ́ẹ̀ bá bàbá láńlọ́ọ̀dù o tó o bá lè bá wọn sọ̀rọ̀ fún ara rẹ ó dáa kó o lọ bá wọn ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ wípé ó ní ohun tí Ọlọ́run ọba fi ṣe tó bá kọ̀ páwọn ò gbẹ́bẹ̀ kó ẹrù ẹ kó o kó jáde ó ní ohun tí Ọlọ́run ọba fi ṣe. nígbà tó yá tó tó bí ọ̀sẹ̀ kan sígbà náà tí arákùnrin yìí ò tí ì kó jáde wọ́n ní láti wá pe àwọn area boys kó wá bá a kó ẹrù rẹ̀ jáde. ọjọ́ burúkú oṣù gbónúmu lọ́jọ́ yìí òjò ńlá kan rọ̀ lọ́jọ́ náà tí arákùnrin yìí ń kó àwọn ẹrù rẹ̀ jáde. ó ṣáà ń kó gbogbo ẹrù ó ṣe ń kó kúrò ní ilé tán kó báyìí wọ́n ń dà sínú òjò ó ní ilé kan tí wọ́n ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá yìí wọ́n ṣẹ̀ kọ́ ilé ìtọ́ni ẹni tó nílé ọ̀hún ìyẹn sì wà ní agbègbè kò tí ì lọ ló bá rí arákùnrin yìí tó ń kó àwọn ẹrù dà sínú òjò ló bá ó ti jẹ́ ló bá pe arákùnrin yìí kí ló dé ló bá fẹ́ máa sunkún má sunkún dákẹ́ ó mọ̀ nǹkan tí o tó máa ṣe fún mi kó àwọn ẹrù rẹ ló bá fún ní yàrá kan nínú ilé tó ṣe nǹkan ọ̀hún pé sí ẹ̀ kọ́kọ́ kó àwọn ẹrù rẹ pamọ́ sí bíbà iná kó o padà wá bá mi. nígbà tó kó gbogbo ẹrù tó kó pamọ́ síbẹ̀ ló padà lọ bá àbò onílé yìí pé ó dàrú ó yá ṣàlàyé kí ló fà á tó fi kẹ́rù tó fi kó ẹrù ẹ̀ dà síta. arákùnrin bá sì tẹnu bọ̀rọ̀ ló ní kì í ṣe pé bàbá láńlọ́ọ̀dù ṣèkà fóun o torí wípé kí ni òun jẹ owó ilé ọdún 2 àbọ̀ tóun ò tí ì san ṣùgbọ́n torí wípé òun tẹpá mọ́ṣẹ́ òun kìràkìtà òun ò tí ì dọ́là òun ò mọ bóun ó ṣe ṣe òun ló fà á tóun fi sunkún torí pé kí ni òun ò mọ ibi tóun kẹrù lọ òun ò mọ ibi tóun lọ. bàbá yìí bá ní ó dà kò burú bàbá bá fún ní ẹni tí ń gbé yàrá kan tẹ́lẹ̀ o bàbá láńlọ́ọ̀dù onílé tuntun yìí tó ṣẹ̀ kọ́lé tán nínú ilé náà nínú ilé fẹ́ǹsì ẹni tó jẹ́ pé ilé fẹ́ǹsì mi àfẹ́sì ní ń gbé tẹ́lẹ̀ bàbá yìí bá fún ní èrúmà palọ̀ ló bá fún ní ọdún 2 kó fi lò láì sanwó pé lẹ́yìn ọdún 2 tọ́lọ́run bá wá bàṣírí rẹ̀ ni kó ṣẹ̀ṣẹ̀ máa sanwó ilé. ṣe rírú ìṣẹ̀lẹ̀ yìí ṣàfẹ́ sọ wípé bàbá láńlọ́ọ̀dù tó lé ṣé ìkà ló ṣe fún ni àdìtú láyé àdìtú làwọn nǹkan wọ̀nyí àṣírí lọ́lọ́run ọba mi fi gbogbo eléyìí ṣe fẹ́ dá ẹ jẹ́ á lọ máa ní sùúrù ẹ jẹ́ á lọ mọ̀ wípé bẹ́ẹ̀ yìí ò ṣe èmi ò ṣe torí pé bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ òun ní mú babaláwo dífá ọ̀rọ̀ ọ̀run mo tún bọ̀.